Good afternoon, my people. This is your girl Mashola Gist TV. Today's gist ni pé Kábíyèsí ra ilé sí Canada o. Wọ́n ní Queen Naomi, wọ́n ní wọ́n reject offer yìí o. Wọ́n ní nǹkan tí Kábíyèsí fi ra dé ilé náà sí Canada ní Ontario ní Canada ní pé kí Queen Naomi àti Tadenikawo kan máa bọ̀ ní Canada, kan lọ sí Canada, kan lọ máa gbé Canada. So wọ́n dẹ̀ ní Queen Naomi sọ pé àwọn ò fẹ́ ilé kankan, àwọn ò dẹ̀ ní lọ sí anywhere. So gist tèmi ní ẹ̀yin aráalé. If today is your first time on my channel, please can you please go straight and press the notification bell so that whenever I post any gist, you can get it. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. Òkè òkè lọ́lá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Èmi ọmọ yín ni o, Mashola Gist TV. Mo ní kí n tún mú títì ẹni wá fún yín ni o. Etí tẹ fi ń gbọ́ mi ò ní di o. Ọwọ́ tẹ fi ń tẹ subscribe, like, share. Ọwọ́ yẹn ò ní kọ̀sàlẹ̀ àpò. Òkè òkè lọ́lá yín á máa lọ o ní orúkọ Olúwa. Ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. Wọ́n ní gbogbo ìgbésẹ̀ tí Kábíyèsí ń gbé òun ní pé kí ọmọ wọn Tadenikawo kó wà comfortable. Wọ́n ní wọn ò dẹ̀ fẹ́ kí ọkùnrin kankan kí ó máa tọ́jú ọmọ wọn fún wọn. Wọ́n ní so Kábíyèsí ń gbé àwọn ìgbésẹ̀ yìí láti jẹ́ kí Tadenikawo kó wà comfortable. Gbogbo ìgbésẹ̀ Kábíyèsí ni pé kí inú Queen Naomi dùn, kí wọ́n dẹ̀ make sure pé wọ́n fi Tadenikawo ní ọkàn balẹ̀ láti make sure pé ó wà comfortable. Gbogbo ìgbésẹ̀ tí Kábíyèsí ń gbé nìyẹn. Kábíyèsí ò fẹ́ jẹ́ kí Queen Naomi kí wọ́n lọ. Wọn ò fẹ́ kí Queen Naomi fi wọ́n sílẹ̀. Torí wọ́n mọ̀ pé tí Queen Naomi bá fi lè gbé ìgbésẹ̀ láti move on pẹ̀lú life wọn, àwọn ò ní rí Tadenikawo bí àwọn ṣe fẹ́ mọ́. So ìtorí ẹ̀ ni Kábíyèsí fi ń gbé gbogbo ìgbésẹ̀ yìí láti jẹ́ kí Tadenikawo kó wà comfortable pẹ̀lú Queen Naomi so that wọ́n á lè máa rí wọn ní gbogbo ìgbà tán bá fẹ́ rí wọn. Wọ́n nígbà tí wọ́n ra ilé yìí o, wọ́n ní wọ́n ti bẹ Queen Naomi o wípé kí wọ́n máa lọ sí Canada, wípé kí wọ́n lọ máa gbé Canada ní Ontario, wípé so àwọn á máa wá, àwọn á máa yọjú sáwọn àti Tadenikawo. So wọ́n ní gbogbo ìgbésẹ̀ tí Kábíyèsí ń gbé òun ní pé kí àwọn àti Tadenikawo kọjọ máa ríra dáadáa, kí Queen Naomi náà kọ́ dẹ̀ wà pẹ̀lú Tadenikawo. Wọ́n nítorí ẹ̀ ni wọ́n fi ra ilé ńlá yìí sí Canada so that Queen Naomi, wọ́n náà dẹ̀ bẹ Queen Naomi pé kí Queen Naomi move lọ síbẹ̀, pé kán lọ máa gbé bẹ̀ pẹ̀lú ọmọ wọn. Wípé every 3 months àwọn máa wá síbẹ̀ láti wá wò wọ́n. Ẹ̀yin èèyàn lé gist tèmi tá a gbọ́ ni. A ní kí a mú wá fún yín. Ìgbésẹ̀ tí Kábíyèsí ń gbé ó ya bàbá wọn lẹ́nu. Wọ́n ní bàbá wọn dẹ̀ sọ pé àwọn ò lè force Queen Naomi o, because àwọn ò mọ nǹkan tí Queen Naomi fẹ́ ṣe. Wípé adult ni Queen Naomi, pé tí ó bá jẹ́ pé ìgbésẹ̀ yìí. So bàbá Kábíyèsí ní adult ni Queen Naomi o, wípé àwọn ò lè sọ sí ọ̀rọ̀ yẹn. Wípé tí Queen Naomi bá fẹ́ lọ sí Canada, tó bá fẹ́ lọ máa tọ́jú Tadenikawo ń bẹ̀, epo wà òkè, pé ṣùgbọ́n àwọn ò lè sọ sọ́rọ̀ yẹn, àwọn ò lè sọ fún Queen Naomi pé nǹkan báyìí ni Queen Naomi ṣe. Wípé because adult ni Queen Naomi. Wọ́n ní Kábíyèsí dẹ̀ sọ pé kí bàbá wọn kan ṣe àtúnṣe tó bá yẹ kó ṣe láàárín àwọn àti Queen Naomi. Wípé àwọn fẹ́ wà nítòsí ọmọ àwọn. Àwọn ò dẹ̀ fẹ́ kí ọkùnrin kankan kó bá wọn tọ́jú ọmọ àwọn. Pé because àwọn làwọn bí nǹkan àwọn dẹ̀ ní àṣẹ àti agbára lórí ọmọ àwọn. So gist tí a gbọ́ nì. And right now a mọ̀ bóyá Queen Naomi gbọ́ àbí wọn ò gbọ́. But tá a bá tún gbọ́ any update, a máa jẹ́ kí ẹ mọ̀, ẹ̀yin aráalé. Èmi ọmọ yín ni o, Mashola Gist TV. Ẹ̀yin aráalé tó jẹ́ pé àkọ́kọ́ nì tẹ́ ń gbọ́ mi, ẹ jọ̀ọ́ ẹ subscribe o. Ẹ subscribe so that tí n bá ti post any gist ẹ máa rí. Ẹ̀yin aráalé, Kábíyèsí wọ́n ní pé àwọn ò ní give up o lórí Queen Naomi. Wọn ò dẹ̀ tí ì ṣe ritual rite kankan o. Èmi ò gbọ́ pé wọ́n ti ṣe o. Mo ní kí n sọ fún yín ni. But tí n bá gbọ́ anything, màá mú wá fún yín. So right now, Kábíyèsí láwọn ò ní give up lórí Queen Naomi o. So
orí ọ̀rọ̀ yìí náà náà ṣì wà pé àwọn fẹ́ kí Queen Naomi àti Tadenikawo kó wà ní àyíká wọn. So ẹ̀yin aráalé, mi ọmọ yín Máṣọ́lá ni o. Etí tẹ fi ń gbọ́ mi ò ní di o. Ọwọ́ tẹ fi ń tẹ subscribe, like and share, ọwọ́ yẹn ò ní kàn sàlẹ̀ àpò. Òkè òkè lọ́lá yín á máa lọ. Ẹ̀yin tẹ́ bá ti subscribe, ẹ subscribe o, so that tí n bá ti post any gist ẹ máa rí. Thank you so much. God Almighty will bless you. Ẹ ṣé mo dúpẹ́ o.